Lọlá Fádúrì, èmi ò bá ẹ pọn. Ó kéré sẹ́ni tó máa divert mi kó lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ Lọlá Fádúrì lọ. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ lọ. Tó ẹ̀yin èèyàn wa tó ti dé o lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ o kí ẹ máa bá wa ká lọ nítorí nínú fídíò yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí. Ẹ farabalẹ̀ o kí ẹ wo fídíò yìí dé parí nítorí wípé ẹ ó máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí èyí tí ẹ kò gbọ́ rí. Ẹ̀yin èèyàn wa ó ti yá o kí ẹ máa bá wa ká lọ. Ẹ ká máa gbọ́ lọ. Àwọn méjèèjì ò kí ń kíra. Lọlá Fádúrì, gbogbo ọ̀rọ̀ tó sọ tó bá jẹ́ pé òtítọ́ ni ó free, àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni wàá ṣẹ̀sín. Lọlá Fádúrì, wàá ṣẹ̀sín tọmọtọmọ. O ò ní mọ̀ ṣe mọ́táyé máa fi tán. Lọlá Fádúrì, tó bá fi lè jẹ́ pé irọ́ ló pa, o máa ṣẹ̀sín tọmọtọmọ ni. Lọlá Fádúrì, o máa ṣẹ̀sín kúrò láyé ni. O ò ní mọ̀ ṣe mọ́ lójú ọmọ aráyé. Gbogbo ibi tó níyì dé ló ti máa ṣẹ̀sín nílọ́pọ̀lọpọ̀. Tó bá jẹ́ pé irọ́ ló pa, Lọlá Fádúrì, àmọ́ tó bá jẹ́ pé òótọ́ ló sọ, ó free. Lọlá, tó bá jẹ́ pé òtítọ́ ní gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn, ó free. Àwọn ọmọ ẹ free. Lọlá Fádúrì, àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa, tó bá jẹ́ pé irọ́ ló pa, àdàbí tí ìyẹ́ ò bá gbé oyún ẹ ló kù. Lọlá Fádúrì, àdàbí tí omi àti ẹ̀jẹ̀ tí ò bá tú lára ayé ẹ lọ́jọ́ tó fẹ́ wáyé ló kù. Lọlá Fádúrì, àdàbí tí mi ò bá fi ogún mi fi bo àṣírí ẹ ló kù. Lọlá Fádúrì, àdàbí tí ò bá kí n ṣe pé èmi ni mo dárúkọ Rónkẹ́ Òṣòdì Òkè fún ẹ. Àdàbí tí ò bá ń ṣèmi ni mo sọ wọ́n pé owó iṣẹ́ tèmi kó o fowó kun kó o fi ra tíkẹ́ẹ̀tì fún Rónkẹ́ Òṣòdì Òkè. Lọlá Fádúrì, àdàbí tó o bá stop iṣẹ́, àdàbí tó o bá pe Rónkẹ́ Òṣòdì Òkè pé nǹkan tó sọ lẹ́yìn mi fún ẹ kó sọ ọ́ lójú mi. Àdàbí jà ó jẹ́ pé Lọlá Fádúrì, kọ́dún yìí tó parí, àdàbí abiyẹ́ àbí àwọn ọmọ ẹ, àbí gbogbo nǹkan tó ń dùn wọn nínú, àbí gbogbo ohun tó jẹ́ láyé. Lọlá Fádúrì, ẹ mọ̀ nǹkan tó funny, Rónkẹ́ Òṣòdì Òkè called her. Ọ̀rọ̀ tí Rónkẹ́ Òṣòdì Òkè sọ fún Lọlá Fádúrì lẹ́yìn ọ̀rọ̀ jágajàga kan ni, but for that Lọlá Fádúrì was like, no, tí Lizzy bá ṣẹ̀yìn ó yẹ kẹ́ ẹ pè é kẹ́ sọ lójú ẹ̀yìn. Ọ̀rẹ́ mi ní Lizzy, òun ló jẹ́ kí n mọ̀ yín. Lọlá Fádúrì, àdàbí tó o bá sọ bẹ́ẹ̀. Lọlá Fádúrì, tó o bá sọ bẹ́ẹ̀ kọ́dún yìí tó tán wàá ráre, wàá ṣẹ̀sín tọmọtọmọ. Lọlá Fádúrì, ọ̀run á fi aburú tó o ṣe fún mi, ọ̀run á fi sún fún ẹ nílọ́pọ̀lọpọ̀. Àdàbí ó jà ó jẹ́ pé. Now ẹ jẹ́ ká máa gbọ́ lọ o. Nígbà tí Lọlá sọ fún mi nǹkan tí Rónkẹ́ Òṣòdì Òkè sọ nípa mi lẹ́yìn, I was shocked and I was perplexed. Láti nǹkan tí Rónkẹ́ Òṣòdì Òkè ṣe fún mi ó dùn mí débi wípé mo gbé sọ́kàn pé tó bá jẹ́ pọ́n fẹ́ pa mí ni ṣé bọ́n ṣe máa pa mí nìyẹn. Tó ló lè mú Rónkẹ́ Òṣòdì Òkè lọ pé Lọlá lẹ́yìn sọ̀rọ̀ mi láburú. Lọlá tún wá ń sọ fún Rónkẹ́ wípé at least ibi tẹ́ wà yìí Lizzy ló gbé yín débi. Mi ò cast yín, mo dẹ̀ ti sọ fún Lizzy pé mi ò cast yín. Lizzy ló fi owó iṣẹ́ títí ẹ̀ ó ní kí n fowó kun kí n fi ra tíkẹ́ẹ̀tì fún yín. Ẹ wá débi tán, ẹ wá pè mí sẹ́yìn, ẹ wá ń sọ̀rọ̀ Lizzy láì dáa. Lọlá Fádúrì, àdàbí tí gbólóhùn yóò bá jáde ní ẹnu ẹ̀ àti wọ́ àti Ìyábọ̀ Òjó àti Rónkẹ́ Òṣòdì Òkè, tó bá jẹ́ pé tòótọ́ Lọlá Fádúrì, tó bá jẹ́ pé tòótọ́ ló sọ báyìí, nǹkan tí mo sọ yìí ló sọ, àti wọ́ o àti Ìyábọ̀ Òjó àti Rónkẹ́ Òṣòdì Òkè, gbogbo yín lẹ máa ráre jáde láyé tọmọtọmọ yín. Aláàánú á rí yín sá.
Do you know that nígbà tí Lọlá fèsì Ronke Oshodi Oke, Ronke Oshodi Oke ò lè sọ̀rọ̀. Mo fi Ọlọ́run ọba búra, Ronke Oshodi Oke lè sọ̀rọ̀. Lọlá insist pé Aunty Ronke, ọ̀rọ̀ tẹ́ sọ fún mi nípa Lizzy ẹ sọ. Ronke was just looking like this. Lọlá ní okay tẹ́ bá sọ ẹ jẹ́ kí n sọ. Ẹ sọ bẹ́ẹ̀. Nǹkan tẹ́ dé wá bẹ́ẹ̀ lọ́wọ́ mi kì í sọ̀rọ̀ gidi. Bọ̀ kò yẹ kẹ́ sọ lẹ́yìn Lizzy. Ronke Oshodi Oke wá wara ro báyìí. Ní location wara ro báyìí. Ṣé mọ̀ pé mo love Ronke Oshodi Oke. Ìfẹ́ dẹ̀ já sí zero pé ha. Tó bá jẹ́ pé Lọlá ò kì í ṣèyàn gidi. Tó bá lọ ṣèkà fún mi ńkọ́. Tó bá jẹ́ pé Lọlá ò ń ṣèyàn gidi. Tó bá lọ ṣèkà fún mi nǹkan tí mo rò nìyẹn o. In fact nǹkan tí mo ṣe like Lọlá nìyẹn tí máa ń pe Lọlá o Lọlá ọ̀rẹ́ mi o àṣé wọ́n ti tún ìtàn yẹn kọ. God bless you. Ẹni ní pé I have listened to the voice note before. Aunty Ronke already told her in the last voice note that you are not fighting. Lola is lying. God bless. Ẹ jọ̀ọ́ bó lẹ ti rí voice note yẹn. Èmi àti Ronke Oshodi Oke ọjà ní New York. Nígbà tí Lola expose Ronke, kíni yẹn shock mi. Mo dẹ̀ sára fún Ronke. Yeah. Tó bá lọ jẹ́ pé lady ìfẹ́ ṣe kà fún mi. Ṣé bí Ronke ṣe máa ṣe kà fún mi rè. Ẹ lọ wo interview Ronke Oshodi Oke. Ó ní èmi àti Lizzy ó jà. Èmi àti ó jà rí. Èmi àti Ronke Oshodi Oke jà rí. Nígbà tí Ronke Oshodi Oke bẹ̀rẹ̀ sí ní bú wa pé àwọn kan ra Venza. Asis jọba mi download ẹ̀. Bá mi send ẹ̀ office line mi jọ. Bàbá mi Ọláyínká Bákàrè jọ mo bẹ̀ ni bàbá mi. Ó ní wówó tì, ó ní ṣẹ̀sìn. Ọlọ́run á gbé ẹ borí bọ́lọ́run ṣe gbé Lizzy Anjorin borí. Ọ̀run á fún ẹ lọ́lá fi bojú àwọn ọ̀tá ẹ jẹ́ bí ọ̀run ṣe pèsè fún Lizzy Anjorin láti yẹ̀yẹ́ àwọn ọ̀tá ẹ. Okay, God bless you. God bless you. Èmi àti Ronke mo ní pé ilé bọ̀dá mi ọ̀tọ̀ níbi tí mo ń dé sí ọ̀tọ̀ níbi tí but ilé bọ̀dá mi mo máa wà látàárọ̀ dalẹ́ torí kò sí bí mo ti fẹ́ ṣeré. Bẹ́ẹ̀ mi ṣe rí ọmọ èmi àti Ronke Oshodi Oke ọjà and you know me to be a very respectful person. You know me pé mo ní respect. In fact mo fẹ́ lè máa la ẹsẹ̀ Ronke Oshodi Oke because that will be the first time that I will be meeting her and I love her son. That boy was too handsome. Guys ẹ má kí n parọ́ fún yín torí ọmọ yẹn mo ṣe fẹ́ ká jọ lọ New York níbi tí mo love ọmọ yẹn dé níbi tí mo love ọmọ kókó yẹn dé torí ọmọ yẹn ìjẹ́ mi àti Ìyábọ̀ Òjó it was me and Ìyábọ̀ Òjó. Ronke Oshodi Oke gbogbo wọn yẹn ò gbórí síta so mi ò má jí wọn papọ̀. Níjà rí mo fẹ́ lè máa lá ẹsẹ̀ Ronke pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ and she told me things about her baby father and that makes me to fall in love with her. And that was the why when Lola called me, Lola got my number from Araosan. Tí mi ò bá ṣe mistake. I insisted that no. Tí n bá máa wá bàbá ẹ máa lo Aunty Ronke. Tẹ́ bá lo Aunty Ronke. Bàbá ní ìtara Osan fi pè mí pé ìwọ nìkan lágbára wà fún. Agbára ò wà fún ẹni yìí pé ṣó mọ̀ pé kì í ṣe iṣẹ́ àwọn. Tó bá jẹ́ iṣẹ́ àwọn ni Aunty Ronke àti wọ gbogbo yín ò lè gba kọ́bọ̀. But ẹni yìí náà ṣe ń bọ̀ ní industry nìyẹn Lọlá Fádùrì. Ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn mi. Lọlá Fádùrì àti wọ́ àti Ìyábọ̀ Òjó àti Ronke Oshodi Oke àdàbí tí n bá deserve tẹ́ ẹ ṣe fún mi. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ sọ. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni gbogbo yín máa ṣẹ̀sìn ráre jáde láyé tọmọtọmọ yín ni. Ẹ máa gbọ́ lọ wọ́n ní ká máa gbọ́ lọ. Kíkú má pa wọ́n. Àwọn náà ṣe parí ọ̀rọ̀ yìí tí wọ́n gba ọmọ wọn. Ṣé ń gbọ́ olórí burúkú ọmọ ó náà ṣẹ̀ṣẹ̀ parí ẹ gbọ́ ó náà ṣẹ̀ṣẹ̀ parí ìjà lé ẹni tó jẹ́ pé àjọ wà ní l'Amẹ́ríkà èmi mò ń gbọ́mọ lọ gbọ́mọ bọ̀ torọ́ ọmọ fáìn
Lọ́lá ó ti tẹ́ o ó ti tẹ́ ẹ̀rí ó tún di representative Ronke Oshodi Oke. a ní máa fi nǹkan kan hàn yín sìn ẹ jẹ́ kí n play kíní ìtàn. yìí tí wọ́n gba ọmọ ọwọ́ yín Àdìsá bébì ọmọ yìí ò tí ì lè jọ oṣù méjì lọ tí wọ́n gbé fún list tí wọ́n parí ọ̀rọ̀. ọmọ ò tí ì poṣù o ọmọ yìí ò tí ì poṣù kan àìrí ó tún sọ̀rọ̀ fún Ronke Oshodi Oke. Lola, I will be your last victim. Lizzy Anjorin will be your last victim. Oh, ní ṣerú ẹ̀ mọ́ Yasin. Mi ò wá rántí in tó ló fàjà nǹkan tó ló fàjà lọ́jọ́ náà lọ́hùn tí òfin kì í tẹ̀ fi ń jọ kíra. That's not even the bone of God. Ìyẹn kọ́ ni mo fẹ́ discuss lẹ́nu. Ṣé bó sọ wípé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó la jọ sọ? Ọ̀ǹtìgbà tí mo wá tú àṣírí ẹ pé fíìmù tí mo yà l'Amẹ́ríkà Ìyábọ̀ Òjó wà ńbẹ̀. But initially nǹkan tó sọ lórí page ẹ tó update fún mi ó máa ráre jáde láyé ni Lọlá Fádúrì á dábí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ lókù. Bò wípé òun tọ́jú ọmọ owó àti Ronke mo wá pé òun fúnṣẹ́ òun ò fẹ́ fi àti Ronke sílẹ̀ torí òun lòun bá wọn tọ́jú ọmọ lé ẹni tó mọ̀gbà tó bímọ lẹ́ni tó kì í kó ewu ọmọ lẹ́ni tó. Lọlá Fádúrì báwo ni wọ́n ṣe mọ gbogbo ilé irú èèyàn báyìí ló jẹ́ irú ẹ̀dá báyìí ló jẹ́ Lọlá Fádúrì irú ẹ̀dá báyìí ló jẹ́ báwo ni wọ́n ṣe mọ. Lọlá jẹ́ kí Ronke Oshodi Oke jáde pé ọmọ mi o Lizzy ò mọ̀gbà tí mo bí o kò mọ̀gbà tí mo ṣe kó mọ́ o Lizzy ò ṣe gbá o ẹ̀yin èèyàn àbí mo sọ pé mo jókòó lọ́jọ́ kó mọ́ ṣé mo sọ pé mo jókòó lọ́jọ́ kó mọ́ mo ní mo lọ Amẹ́ríkà nílé bọ̀dá Ṣọlá mo bá Ronke Oshodi Oke ń bẹ̀ pẹ̀lú ọmọ òkókó lọ́wọ́ èmi dẹnìkan ni mo wà pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ gbómi kaná ọmọ fẹ́ change gbá o ọmọ fẹ́ change àwo o I was there for her. At least kò sí anybody with her except Lizzy Anjorin. Ìyàwó bọ̀dá mi of course ìyàwó bọ̀dá mi wà ńbẹ̀ àwọn náà ń ṣòjòjò ọmọ ṣe gbogbo ẹ̀ but ìyàwó bọ̀dá mi bá ti lọ bí iṣẹ́ ta ló ń tọ́jú ọmọ den Lọlá ìwọ̀nba tí mo ṣe yẹn ṣé nǹkan tó yẹ kí Ronke Oshodi Oke fi san mí ló fi san mí ní 2018 nítorí donation. Lọlá ǹjọ́ ò rí wípé ó máa ya ọmọ Nàìjíríà lẹ́nu wípé ṣé pé Lizzy Anjorin ó mọ Ronke Oshodi Oke wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní attack Lizzy wọ́n bẹ̀rẹ̀ sí ní ba business Lizzy jẹ́ Ronke Oshodi Oke ò dẹ̀ lè jáde pé irọ́ o Lizzy ò lè ń ṣọmọ bẹ́ẹ̀ sí mi ẹ̀yin lẹ ń tú àṣírí ara yín èmi kọ́ mò ń tú àṣírí yín báyìí ẹja máa gbọ́ lọ. ibi tó dé sí ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ dé sí lẹ́jọ́ ẹ̀pọ̀ ọ̀tọ̀ ni mo pè wọ́n ọ̀tọ̀ ni mi àti bàbá àrà pè wọ́n síṣẹ́ ọ̀tọ̀ ni mo pè wọ́n list. ọ̀tọ̀ọ̀tọ̀ la dé sí. Lọlá Fádúrì tó ẹ̀pọ̀ tọrọ ló ń sọ òfin Lọlá àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa mọ́ mi jẹ́ kí n gbọ́ ṣù ẹ̀ tán. ṣiṣẹ́ tó wá fún adi pé mo wá ń pín owó pé owó ti tiẹ̀ àti Ronke ọ̀rọ̀ ìjọ mi lójú but we need to iron this out once and for all and ìdí ni wípé táwọn yẹn bá ti mọ̀ pé ní kò kì í like drama social media what they can do is. ìwọ tó o bá Ronke dé Amẹ́ríkà tèmi àti ẹjọ́ wà ìwọ tó o bá mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ lò like drama. Lọlá Fádúrì èyí tó sọ yìí ní gbogbo ìgbà tó bá rìn lórí ilẹ̀ tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi
ilẹ̀ á gbàbọ̀dé fún ẹ. Lọlá Fádúrì tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi afẹ́fẹ́ á gbàbọ̀dé fún ẹ. Lọlá Fádúrì tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi omi á gbàbọ̀dé fún ẹ. Lọlá Fádúrì gbogbo àdáwọ́lé ẹ kò tún yọrí sí rere mọ́. Lọlá Fádúrì tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi o ò ní níyì mọ́ ní gbogbo ibi tó ti ń níyì. O máa dẹni àrísá gbogbo ohun tó fi ń jẹun ló máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ tó bá fi lè jẹ́ pé irọ́ ló pamọ́ mi. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ lókù. Number 1 Bọ̀dá Ṣọlá Ọláníyan yẹn ẹ bèè lọ́wọ́ Bọ̀dá Ṣọlá pé ta ló láàánú jù nínú gbogbo àwọn ọmọ onítíátà tó mọ̀. Ẹ bèèrè Bọ̀dá Sunday Oyinlọ́lá Bọ̀dá Ṣínà Oyinlọ́lá, you can testify to it. Lọ́lá èmi ni last victim ẹ o ò ní báyé èèyàn jẹ́ mọ́ ní vulnerable moment wọn. Ọlọ́run á ru ọlá ìjọ tí Gistlover tó ń fi ẹ̀ṣẹ̀ sí àgbáyé lórí marriage ẹ. Ọlọ́run á ru ogún mi tí mo kó kalẹ̀ tó confirm á jẹ́ kó ṣẹ̀sín jáde láyé. Lọlá Fádúrì àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ lókun. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi Lọlá Fádúrì gbogbo ohun tó ń dùn ẹ nínú á di ìbàjẹ́ lójú ẹ̀mí ẹ̀. Tó bá kè ní kọ̀la kó jáde láyé ohun tó ṣe fún mi wọ́n á ṣe fún gbogbo ọmọ ẹ̀. People are wicked. And ṣẹ́rí ìgbà tí mò ń dàgbà yìí ni mo tó mọ̀ wípé àwọn aláàfáà àtàwọn pásítọ̀ kógun lè bá jà wá náà máa ń ṣe sọ pé ká ṣàánú. Àti pásítọ̀ àtàláàfáà kí ogun lè bá jà wá náà ṣe máa ń sọ wípé ká ṣàánú. Gbogbo ìṣẹ̀dá tó ṣàánú fún níbi tí Ọlọ́run lágbára dé àwọn náà kọ́kọ́ máa ń ṣaburú fún yàn. Ẹ lọ gbogbo àwọn tó gbógun dìde yìí kò sí tí mi ò ní impact nínú ayé ẹ̀ in a positive way. Màá gbé chat èmi àti Lọlá Fádúrì wá ẹ fojú rí chat èmi àti Lọlá Fádúrì wá ẹ fojú ara yín rí. Inú mi kò dùn pé ní pé mo lọ sí Amẹ́ríkà mo wá pẹ̀rú Lọlá yìí àbí mo lọ síbì kan tí n bá dá Amẹ́ríkà òun nìkan ni máa ń pè o. Ọ̀rẹ́ mi lè ṣàbòsí ẹ ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ èmi àti ẹ jẹ́ kí n tún gbé wá. Ṣé rí pé ọ̀tọ̀ ni nǹkan tí mo sọ ọ̀tọ̀ ni nǹkan tí fún Lọlá Fádúrì sọ. Lọlá Fádúrì ni mo sọ pé mo ní kó ń pín owó mi sí méjì ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé rọ́ ló ń pa. Owó iṣẹ́ mi completely ni mo order Lọlá Fádúrì kó fi owó kún fi ra ticket fún Ronke Oṣòdì Òkè. Kódà ńgbà tí mò ń bá Lọlá sọ̀rọ̀ èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi bóyá bọ̀dá mi àbí ìyàwó àbí èèyàn kan sọ pé Lizzy èyà you are a very nice person kọ̀kọ̀kọ̀kọ̀ tí mo ní mi ìfẹ́ kẹ́ni ẹ dá jókòó nítorí wípé Ronke Oṣòdì Òkè ń tọ́mọ lọ́wọ́ Lọlá Fádúrì kọ́ délẹ̀ pé òun ò ló Ronke pé ó ń tọ́mọ lọ́wọ́ pọ́mọ màmá ké kinní kan mo ní no mo ní àmọ́ wà ń bì báyìí náà I will assist her. Nítorí pé ó ń tọ́mọ lọ́wọ́ yẹn Ronke sọ pé Lọlá Fádúrì ní no mo ní no because ilé brother mi ni mo ti bá Ronke Oṣòdì Òkè brother mi tí mo dẹ̀ bá Ronke Oṣòdì Òkè nílé ẹ̀ lẹ́yìn bàbá mi ẹni tó kàn tí mo tún fẹ́ràn nìyẹn. So nítorí brother mi yẹn it is a must for me láti love Ronke Oṣòdì Òkè. It is ẹmọ kan tó lọ pé dandan lẹ́yìn Ọlọ́run ọba Ṣọlá Ọláníyan ẹ̀gbọ́n mi yẹn òun ló tún kù tí mo fẹ́ràn ní gbogbo àgbáláyé. Mo fẹ́ràn Ṣọlá Ọláníyan débi wípé
mo máa ń rò wípé ìwọ Ọlọ́run tó bá ṣọwọ́ fún mi má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí fún Ṣọlá Ọláníyan. nígbà tí Ṣọlá Ọláníyan máa bà ojú mi jẹ́ gbogbo ohun tí mo ṣe ní oore bọ̀dá mi pààkì ẹ̀ ó dàlù mí láyà ni. Mr. Shina can bear my witness. Boyfriend Aunty Lola Alao àti Aunty Lola Alao fúnra wọn can bear me witness. Iyabo Ojo, this is end of your life. Nínú kábàáyé èèyàn jẹ́, this is your end. This is your end. Iyabo Ojo, this is your end. We've tried a lot. I've been silent for a very long time. I purposely play this. I just can play it on. Try to make that person talk. Because the video until last day, she was actually challenging me not to come out. Me or anything against Lizzie. Sure. You understand? Only Alima Joe Emole, but she used to be my friend. She was my friend. Nija Eliati Olaso. But that's the last day. Timothy first video here. Lawyer tin gbe nínú ẹni kí má sọ̀rọ̀ ngba ẹni sọ̀rọ̀. But tí a bá pano kini once and for all tó bá di next year. Lizzy ṣì máa ṣe video mi jáde. Bó ṣe rí kọ́ nìyẹn o. Mi ò pín owó sí méjì o. Ló pówó sí méjì. Mo dey appreciate ẹ pẹ̀lú ẹ̀sìn àgbáyé tó wá ṣe. Mo appreciate ẹ pẹ̀lú ẹ̀sìn àgbáyé tó fi ẹsẹ̀ méjèèjì wá ṣe. Ọlọ́run ló mẹ́ni tó ṣẹ̀ tí ò dáríjì ẹ. Kò sẹ́ni tó bẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ̀rù ń bà ẹ́ torí àdàbí àbí. A sọ̀rọ̀ pé o pín owó sí méjì ń bí. Complete owó iṣẹ́ mi ló fi owó kún ló fi ra ticket fún Ronke Oshodi Òkè. Kò sẹ́ni tó bẹ́ ẹ sọ́nbì báyìí pé o pín owó sí méjì. Owó tó yẹ kó o san fún mi ni mo order ẹ pé kó o fowó kún kó o fi ra ticket fún Ronke Oshodi Òkè. And you did it. Tí n bá parọ́ mú ẹ ó kù mí ó kù Ọlọ́run. Tí n bá parọ́ mú ẹ ó kù mí ó kù ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó kù omi ó kù afẹ́fẹ́. Àmọ́ tí mi ò bá parọ́ mú ẹ ó kù ẹ Lọlá Fádúrì ó kù ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ó kù afẹ́fẹ́ ó kù omi. Àdàbí tó bá rìn lórí ilẹ̀ àdàbí tó bá gba afẹ́fẹ́ sára tó dẹ̀ mí èmi afẹ́fẹ́ sínú àdàbí tó bá mu omi. Lọlá Fádúrì kọ́dún yìí tó parí àdàbí á da fún ẹ ní kíkorò tí gbogbo ayé máa mọ̀ pò ṣàbùrú ẹja máa gbọ́nà. Ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà o kò kí ipò ẹ̀jọ́ síbì kan náà kò bá yín tọ́jú ọmọ. Kò kí kú oríire ló tún fẹ́ sọ yẹn. Àjọ sí níbì kan náà. Báwo ni wọ́n ṣe mọ̀? Ṣebí New York ni wọ́n wà. Lọ́lá ẹ ti sọ̀rọ̀ mi gan nìyẹn o. O tún wá di spokesperson Ronke Oshodi Òkè. Wọn ò bọ̀dá mi ò tó bẹ́ẹ̀ láti pè mí. Ṣọlá mi life wọn ò bí bọ̀dá Ṣọlá dà. Tó ṣe bí òwe kábíyèsí. Bọ̀dá mi ò tó bẹ́ẹ̀. Bọ̀dá mi ò tó bẹ́ẹ̀. Ẹ bá mọ nǹkan táwọn pípù yìí ṣe fún mi. Ẹ bá mọ bí Ìyábọ̀ Òjó. Ẹ bá mi dúpẹ́ tí wọ́n pa mí. Ṣé rí ohun tá à ń ṣe fún Ìyábọ̀ Òjó lénìí is to expose her. Ká má bàa pàdánù àwọn ẹ̀mí ọ̀dọ́ mọ́. Ó ń ṣe pé mò ń bá Ìyábọ̀ jà is to expose her. Ẹ bá mọ ohun tó ń ṣe fún mi. Ẹ lọ bèlè ọ̀bọ̀dá Ṣọlá Ọláníyan. Ṣé rọ̀rọ̀ Ronke Oshodi Òkè? Ẹ bèlè ọ̀bọ̀dá Ṣọlá Ọláníyan pé kó má parọ́ o. Ìyàwó ni Lizzy kọ sí Ronke. Ta ló introduce Ronke sí Lọlá Fádúrì? Because ó rẹ̀ pé bọ̀dá mi àbí ìyàwó wọn ìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi nígbà tí mò ń bá Lọlá sọ̀rọ̀ Ronke Oshodi Òkè. Bóyá ìyàwó wọn o àbáwọn gangan o ìkan náà méjèèjì wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo ti pè yí gbàtẹ́ wá dé New York tí mọ́mí ti wá parí ìjà tó gbọ́mọ ẹ̀ sí ní lọ́wọ́ tó gbọ́mọ Àdìsálẹ̀ lọ́wọ́ tíjà ti parí. Ìgbà wo ni mo wá pè? Wípé Lizzy máa ń sọ̀rọ̀ yìí mo wá pè yín méjèèjì kalẹ̀ ẹ wá ń wọlé báyìí. Ó
ó ní agbára o. Lọ́lá àdàbí tó o bá challenge Ronke Oshodi Òkè lórí movie set yẹ pé ọ̀rọ̀ mi tó pè ẹ́ lẹ́yìn tó sọ fún ẹ pé kó sọ lójú mi àdàbí ni mo pè àdàbí abíyẹ́ Lọ́lá Fádùrì kí ọdún yìí tó tán àdàbí abíyẹ́ Lọ́lá Fádùrì tó o bá disgrace Ronke Oshodi Òkè pé àǹtí Ronke ọ̀rọ̀ tẹ pè mí lẹ́yìn tẹ sọ fún mi pa Lizzy ó yẹ sọ lójú ẹ̀ àdàbí ni. Ronke ibi tí kinní tó yà mí lẹ́nu dé last year táwọn èèyàn ṣe sẹ́ǹdì ẹ̀ sí mi Lizzy báyìí ó di fóònù ẹ̀ mú báyìí ó dẹ̀ fi péjì mi wọn àwọn èèyàn ó ní kó lọ sí péjì mi kó lọ bí mi olójú èèyàn tó máa dákẹ́ o ó ní ojú because èmi àti ẹ ò ní reason láti gbé mi jáde láti máa ní pé kí wọ́n verify nǹkan tó dẹ̀ mọ́ pé this thing is not true tí ó bá yẹ kó ń wá wàhálà. Lọ́lá Fádùrì wò mí ṣó rẹ́nu mi ẹnu kàsì ni mo fi gégùn fún ẹ lẹ́nu